Ele
ìyá mi ò ní mo dé sí ọlọ́run ọba àti onílò oníjẹ́ ní abẹ́ lọ́wọ́ ẹ̀ bá mi mú kí yín ní abẹ́ ẹ̀hún mo tún mọ́ bá nímọ̀ ẹ̀bẹ̀ ìjẹ́ mo ti náà sọ bá nímọ̀ ẹ̀sẹ̀ bàbá mẹ́fà àyọ̀bá mi lọ bá pa ọba tó mo lè lọ sí ọba mi lè mi ò bá mi àdámọ̀ mọ̀ kí yín ní abẹ́ ẹ̀hún àbùkù lè nà ní ẹni mọ̀ òsì ẹni bùrùbùrì kẹ́ẹ̀kẹ́jọ sínú ayé ọmọ alájọ ní kẹ̀kọ́ fún mi ló jẹjẹ ẹ̀yà ẹ̀ka ẹ̀mí jáwọ́ òkú láíláí ilé onílẹ̀ náà ló nínà ní bàbá ta onípa lójú owó ìdí ẹ̀kọ́ tó mọ̀ sára àwọn tẹ́rọ́rìsì ní torí ìgbà ìwé wọlé ìlànà ẹ̀kọ́ sí ìgbà gẹ́gẹ́ mùsàlẹ̀ òkè àdúgbò lọ́dọ̀ ọlọ́run yes. Aké Palace láwà kí ló kàn pẹ̀lú wa. Àríyá wá dé ibi tí
à ń pè ní ojú àgọ́ àríyá kan báyìí. Àríyá débi tí wọ́n pè ní ojú àgọ́ àríyá báyìí. Ẹgbẹ́ pẹ̀ celebrant. Wọ́n wà á dìde nílẹ̀. Wọ́n fẹ́ lọ gbé àkàrà òyìnbó yìí. Yes. Ibùsùn ajé. Àlẹ́ ẹ̀rí àkàrà òyìnbó. Kábíyèsí. Ẹ̀yin tó náà fi ṣe alága wa nílé mi. Ẹ̀yin lẹ́ẹ̀ má dìde. Nínú ọ̀la ńlá yín. Ẹ̀yin lẹ́ẹ̀ bá wa dàbẹ́tì kéèkì gígé yẹn. Àwọn ọmọ microphone wà báyé o. Àwọn microphone wà báyé. Mo rò pé ṣé ẹni bí ẹ bá ti gé kéèkì tán? Mọ́mí, àmàlà bẹ́ẹ̀ bá, àmì ráìsì. Ìbú ẹ̀. Ẹ̀rọ máa dúró pẹ̀ sí ẹ̀gbẹ́ ẹ̀. Àmàlà.